àwọn afáà wa sọ fún wa pé dáhùn nàvim àárẹ̀ kan ní nínú àárẹ̀ tó tóbi òun ni pé kẹ́dọ̀ máa fi tí ń bẹ́nu rẹ̀ ó máa fi tó yàtọ̀ sí ó máa fi hàn ó ní isra'arul khair kẹ́dọ̀ máa fi oore hàn wa isra'arul shar kẹ́dọ̀ ó sì máa fi aburú pamọ́ ó ní jẹ́ pé ìyá di munafiki wọ́n wá bí àfáà wa Ibn Jurayj àfáà sọ ma pé alimunafiki àwọn tá a pè ní munafiki ẹni tó pé yukhalifu qawluhu fi'lahu ẹni tí ń tọ́ tẹnu rẹ̀ jáde ọwọ́ akẹ́yìn sí ọ yàtọ̀ sí ti ń ṣe níṣẹ́ wa sirruhu alaniyatahu ẹni tó pé bàbá ká mọ́kọ̀rọ̀ ìta àbátí ọmọ ṣe ọ yàtọ̀ sí ti ń ṣe lójú táyé nígbà tí gbogbo ojú bá wò wa madkhaluhu makharajahu ibi tí bá wọlé bí tí wọ́n ṣe kí gbogbo ayé fò ojú tó fẹ́ káyọ́ máa fi wò ó tó bá fẹ́ jáde síta ọ̀tọ̀ ni tí ó máa ṣe o wà masaaduhu maghribahu yóò àlífù masaaduhu maghribahu níjọ́ tí gbogbo ojú bá pélé lérí ọ̀tọ̀ ni tí ń sọ nípa àdúgbò rẹ̀ ọ̀tọ̀ ni tí ń sọ nípa ìlú rẹ̀ ọ̀tọ̀ ni tí ń sọ nípa àwọn ẹbí rẹ̀ ọ̀tọ̀ ni tí ń sọ nípa ọ̀rẹ́ rẹ̀ wà maghribahu bí gbogbo wọn bá pẹ́ ìdàtán tí wọ́n bá pa kámẹ́rà ọ̀tọ̀ níṣẹ́ tí ó máa ṣe eléyìí ni wọ́n ń pè ní nifak munafiki èèyàn ní lóru ayé bẹ́ẹ̀ tí jẹ́ pé yàtàláwà ní mislal gold aṣọ ara rẹ̀ ṣerú kan náà kọ́lọ̀ tí ó sí lára rẹ̀ ò sí gẹ́gẹ́ bí eégún ìdí wọn ń pè ní munafiki nifak àwọn àǹfààní yankosùn ilá nifak akbaru wa nifakul asgar munafiki kékeré bẹ́ẹ̀ munafiki àgbà sí wa àfáà Ibn Taymiyyah rahimahullahu rahmatan wasi'a ó ní anifaku kalkufuri tí wọ́n bá lè yàn ṣe nífàkù gẹ́gẹ́ bí kọ́lé yàn ṣe kèfèrí ni torí nífàkù dúnà nífàkù ju ra wọn lọ wala hadha kathira ma yuqal ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ máa sọ pé èèyàn ṣe kúfùrù wọn ni yankulu amila ẹni tó jáde kó nu ẹ̀sìn ó ní kèfèrí wà kúfùrù la yankulu bẹ́ẹ̀ náà kèfèrí kan bẹ tí ó gbé yàn kó nu ẹ̀sìn wà nífàkù akbaru wà ní bẹ́ẹ̀ náà ní ká sọ pé bòkì kan bẹ munafiki kan bẹ bẹ́ẹ̀ dábàá ti ṣe ó ń tọ̀ ń kọ́kàrẹ̀ kún ẹni tí ó sinú ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ làwọn kan bẹ̀ tó ń pè yọ́ máa bọ́ ẹ̀sìn lára rẹ̀ díẹ̀ tí ìbọn tán ni. àkọ́kọ́ ni nífàkù ìtìkọ́dí ànífàkù al-akbaru kéèyàn máa ń ṣe nífàkù àdìọ́kàn sọ́lọ́ kájọjò kó yìí nísìn àjọkásù bá tán ni nígbà ó sì tún wọnú yàrá lọ ó tún lọ yẹjú nǹkan míì tó gbàgbọ́ pé gbogbo dájọ́ béèrè níbi ipá kí wọ́n ṣàdúrà ọgbà pé kò ní í yá ìwọ ti rò lẹ́mìí ara rẹ pé ọba tí rí nǹkan ṣe bọ̀rọ̀ lọ́lọ́run ọba tí ti ìyá lọ́lọ́run ọba tí parí ọ̀kárù tó ń wà lọ́lọ́run èyí tó lọ sí kọ̀rọ̀ lọ kàkún bàbàrà eléyìí òun ni pé wàhùwà ayúzàrà ìmánu wal islam wàhùwà káfíìrù fil batin bàbá wa dòdò ọlọ́run bá wa sàlékún kẹ bàbá náà ó ní àti ìṣerú èyí ìwọlé ńlá àti ìṣerú èyí ìwọlé ńlá àti ìṣerú èyí ìdẹrú ńlá àti ìṣerú èyí ìdẹrú ńlá mùsùlùmí lójú kèfèrí wà lọ́kàn àti ìṣerú èyí ìdẹ̀rú ńlá ẹ̀yàn lè di èèyàn pàtàkì níwájú adáni gbogbo ẹni tó bá ti pé n ti ń ṣe níta ní pẹ́ lẹ́sìn ni mí àmọ́ bàbá dé kọ̀rọ̀ yọ̀ọ̀dẹ̀ lẹ́sìn wàhádà wà ní fàkúlẹ́dì káàdà aláhàdì rasulillahi wà nazala al-Qur'ani bi zammi alihi wa takfirihim irú eléyìí ní Qur'ani torí ẹ̀ sọ̀kalẹ̀ lójú ayé ànábì ó sì bú àwọn tí wọ́n ń ṣe kọ́dọ̀ pé wọ́n kèfèrí wàhálà àná aláwù fi dárí kílà asfali minan nar ó sì jẹ́ kó yọ gbogbo ayé tẹ́rí báyìí o a fi yín to ìsàlẹ̀ ẹnu náà jahannama Ibn Rajab ọlọ́nkọ́ba kẹ́ ó ní nifaqul akbar huwa an yuzhira al-insanu al-imana billah ó ní kẹ́dọ̀ máa fi hàn kó ń gbà pọ̀tà yányá fọlọ́ ó mọ̀ pé àwọn màláíkà mi ń gba tíra gbogbo ti sẹ́ gbọ́ ń gba jọ́gbẹ́jẹ́ kí á mọ̀ gbọ́ wa yubtinu ma yunakidu dhalika kullahu aw ba'dahu ṣùgbọ́n tá a bá wo tá a túṣu rẹ̀ désàlẹ̀ kòkò á rí pé gbogbo ń tọ́ tako ti ń sọ lẹ́nu yìí àbó tako apá kan tó ń sọ lẹ́nu yìí ìwà rẹ̀ ní wù ní fi pamọ́ àwọn afáwa tó ń jà fún onífùrúwà àwọn ni wọ́n gbé gbólóhùn míì kalẹ̀ fún mùnáfìkì òun náà pè ní asanadik àwọn bá ní sanadiku lè yàn àwọn pòkì ẹ̀dá tó jẹ́ pé gbogbo táwọn wí lọ́rọ̀ ọlọ́run kì í tà lára àwọn ní tí wọ́n mọ̀ tí wọ́n yé wọn kò wúlò wọn kàn gbọ́ ni kò rí ibi dé sí. afáwa Ibn Qayyim rahimahullah ó ní tabaqatu sanadika ó ní stages táwọn pè ní mùnáfìkì jẹ́ wà ń qawmun ó ní kàtígórí ẹ̀dá kan ni wọ́n adharu li islama
ojoojúmọ́ lẹ́ẹ̀ máa rí wọn níbi aṣọ mùsùlùmí àti ìṣesí mùsùlùmí wa mutaba'ata rasul wọ́n dẹ̀ fi hàn pa wọn tẹ̀lé ànábì òjíṣẹ́ wa butanul kufra ṣùgbọ́n ní délédélé náà kan wọn kèfèrí ni wọ́n gbàgbọ́ wa mu'adatallah wọ́n sì rẹ́dì láti lè takò nǹkan ọlọ́run ẹ̀rọ àwọn ni wọ́n máa gbogbo bí títọ́ lọ́wọ́ bá ti sọ pé wàhálẹ̀ yà fà pọ̀ àwọn mùsùlùmí ẹja máa ń ẹyẹ wo orí bá wọn àwọn ìyá kan náà gbogbo nǹkan tí ọ̀sán àdíjẹ́ kí mùsùlùmí move advice táwọn máa give fún nítorí pé wọ́n trust àwọn tẹ́ ìwé òjò yín gan lọ kódà ìmí ò tún sẹnu rẹ̀ yóò tún sọ dàgbà ẹ̀ akàwé náà ni ìwà àwọn kíní wọ́n wá dáa ju wá lọ ní ìwà tí ẹni ọ̀dà ìwọ lọ yẹ lérí ibú tẹ́sí òrí bí ṣiṣẹ́ lára rẹ̀ ó ní wọn kírun kí n máa gbà wẹ̀ kọ́ wá níwà ẹnìkan dáa ju wà mí lọ èmi tó tẹ̀mí ń ṣe lójoojúmọ́ níbi wọ́n bá kù sí ni kò tó tiẹ̀ sí torí pé iṣẹ́ ìwà gangan lọ́lọ́ torí ẹ̀rọ gá mi adá Muhammad sí mi bí ọba wa tà lára tiẹ̀ wọ́n ni ọ sọ ìwọ lọ ọmọ bíi tó ọba wà rẹ jẹ́dẹ́ tó fi rò pẹ́sẹ̀ rí òun ní fálù tó gbà kọ́dà ìwà wọn dá àjà wà tá àti ẹ̀ ń kírun lọ tá lè dé àgọ̀ awùláyé ó mú munafikun torí munafiki tó jẹ́ lẹ́nu rẹ̀ fi gbarú ọ̀rọ̀ burúkú báwọn wọ́n fi dárkil asfali minan nar afa Ibnul Qayyim al-Jawzi ó láwọn yẹn ìsàlẹ̀ ẹnu náà wọ́n wà ọ̀wárí nífàkù ẹlẹ́ẹ̀kejì ó ní anífàkù amali àbí ká pè ní anífàkù asgar alákọ̀ọ́kọ́ anífàkù ìtìkọ́dí òun ní í ṣe pẹ̀lú fundamental usul ìpìlẹ̀ ìgbàgbọ́ gangan pẹ̀lú ká máa fi nǹkan míì ikú ètò ọlọ́run ká máa gbé sí ọlọ́run fún nǹkan míì ká ní ládìí ọkàn pé níta ń ṣe yé sọ́nà àkà ń bá wọn ṣe ń bọ̀ jẹ́pọ̀ ní bẹ́ńtà ni ìta àgbàgbọ́ yàtọ̀ èèyàn ní burú jáì ẹlẹ́ẹ̀kejì yìí náà òun ní kẹ́dọ̀ máa fi ṣẹ́jú ìpò wọn gbà fọlọ́ wà tẹ́lifù máa fàṣọ́tì àlà ọmọrù dín sírọ̀n àwọn alájọ kí ọdún léyà papọ̀ alájọ gbà wẹ̀ àmọ́jọ́ bá ti dé kọ̀rọ̀ tí ọ̀sẹ́ nìkan mọ́ gbogbo tí Islam tapo ní sẹ́wọ̀n ìmùtí lẹ́yìn kò lè gbé wá ta ni bọ́ bá sì lẹ́ni tí mò ń ta kódà yóò bu ẹ̀rí mùsùlùmí sì wọ́n pera wọn kódà yóò sì wá àṣì fún kódà wọn tó sọ fún pé ìta ànábì wé pọ̀ tìrì àbọ̀bọ̀ náà bá jí láàárọ̀ ńgbà tó rò pé àìríjẹ múrímọ̀ yìí tẹ́tẹ́rẹ́ tó wọ́n jòkó ni wọ́n wà fún oníṣẹ́ tí ó fò gbogbo lò tó bá lò tọ́yọ̀ wà dá tọ́mtọ́m sẹ́nu a máa rún àìní ní kọ̀rọ̀ tí ń ṣe léyìí tí ń ṣe tó tapo ẹ̀sìn wọ́n mú lọ àti lánàá àmọ́ta gbangba ọ̀tá rẹ̀ ni yóò bú sínà ní gbangba ṣùgbọ́n nínú tó rọ̀ ọlọ́run òun ní sínà yóò bu owó èlé ní gbangba ṣùgbọ́n mo máa kọ́ àwọn èèyàn lóde bí kọ́ mọ́ fún wọn kankan ni bẹ́ẹ̀ ni wọ́n sí àtìlẹ́tìkàt àdìọ́kan rẹ̀ ọ̀làlàáfíà ìmáàmù wa Ibn Rajab ní anifaqul asgar wa nifaqul amal wa huwa yuzar al-insanu ala niyyatihi salihah wa yubtinu ma yukhalifu dhalik ó ní kíta ọ̀dà kíkàlùkọ́ máa fi wájọ ànábì kọ́ máa fi wájọ àwọn ẹni ọlọ́run ọ̀làwọn eléyìí ọlọ́run ti pè wọ́n ní òṣòkan tí wọ́n pè wá ń ta nígbà táwọn ọba wa délé tí wọn tọ́lọ́run sì túnà àṣírí wa fún wọn torí pé mo sọ fún pé àmọ́ ti sọ́njú ní pé afáwa kan bẹ̀ wá ọmọ Sudan ni òun ló sọ pé asítìrù nawad ó láti rí bíbò tá a máa wí o ní méjì ló pín sí asítìrù fìlmáàsìyà wà sítìrù anilmáàsìyà asítìrù fìlmáàsìyà lílẹ̀ awam ó ní ká máa tọrọ pé ọlọ́run aláṣírí níbi àìdá tá à ń ṣe ó láwọn ọ̀pọ̀ gbòòrò àwọn irúwó gìrìwẹ́ ẹ̀dá ni wọ́n máa tọrọ rú rẹ̀ ó ní kẹ́dọ̀ máa ń sẹ́lọ́n kọ́lọ́run sì máa tún àṣírí rẹ̀ ayé ó ní eléyìí tàdídù ni ẹ̀dẹ́ ni ọlọ́run yóò padà fi ya rẹ̀ jẹ́ ọlọ́run kìámà níbi tí wọ́n gbé yọmọ tó bilẹ̀ sàrá ìrò famala omi kó wọ̀tí níwà lànà sí òun gbogbo abúta sí tọ́mọlá kejì orí wa tí wọ́n fi ń pè wá ló kọ́ rí ẹ̀dẹ́ ni èyí ń la àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa tọrọ jù ládùúgbò àgbẹ̀ lọ má fi bá ti rí àwọn èèyàn má tún àṣírí wa má yẹ̀yẹ́ wa lójú ọba níbi àdámọ̀ má sọ wá dé yẹ̀yẹ́ gbogbo orú eléyìí sítírù kan ni tí ò débi kan kọjá ọjọ́ ayé yìí tọ́jà pé ibi bọ́lá òun tọ́jú ìyàdé yẹn lálùkì àmọ́ ni ẹlẹ́ẹ̀kejì òun ni àsítírù anilbasiya lil khawas àwọn ẹ̀sà ẹ̀dá àwọn èyí tọrọ ọrú eléyìí ní táwọn máa ń tọrọ ni pé ọlọ́run ó rí mi bomi láti rí kò bí ẹsẹ̀ ni kì í ṣe pé kò bomi láti rí bí ẹsẹ̀ má jẹ́ kémi pẹ̀lú ẹ̀sẹ̀ ọ̀pàdé máa gbé wa jìnnà síra wa ọlọ́run daṣọ bò ó ní tí ó mú un ṣe ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí kó tó ní pé nǹkan ń ṣẹlẹ̀ ọlọ́run ti mọ̀ ń kó ń bẹ̀ nínú nǹkan jẹ́ pé ọlọ́run máa pàtíṣà ayé rẹ̀ yóò máa gáìdì rẹ̀ èyí ò láwọn ẹ̀sà ni ọlọ́run máa béèrè ìyẹn lọ sí fún Ànábì Yusufu kojú ó tiẹ̀ sébè tàbí pé ó tiẹ̀ wà á túbà nasiri fani usuwa walfasha ọlọ́run ní agbègbò ánì ni bí asubut alfasawu sábàdà kọ̀dàmú alalhad kàrùsù aljabal ìbàjẹ́ dúró ìwà Yusufu kiri àmọ́ àwọn ọlọ́run ní nasiri fani àwọn ọlọ́run wa gbé Yusufu bá gbé ọgbọ́n máa bá tiẹ̀ lọ àjẹ́ kọ́kọ́ lu torí pé náà omi ní ibadina almukhlasi nínú àwọn ẹrú wa tá a ti sàlẹ̀ sà pé irú dọ̀tí bí ò ní yí wọn ò ní Yusufu irú màkàmọ̀ làwọn àgbàlagbà máa tọrọ bí ọlọ́run jẹ́ sọ wá dọ̀tá rẹ̀ gbé ìjìnà sí wa
gbogbo àwọn Allahumma jannibni mina shaitan wa jannibni shaitan mimma razaqtana gbá ṣètánì jìnnà sí rántẹ́ májà pàdé ìtàsí pé yóò gbé wa ṣubú tá máa tọrọ àti dìde tọ́ba rí báyìí an-nifaqu fi ddini minhu ma huwa aslu wa man huwa tari'u ọwọ́ àrí mùnáfíkì oríṣiríṣi ni àwọn kan dé bá wa àwọn kan ìpìlẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwọn sàádà náà Muhammad nígbà yìí wọn al-khawfu mina nifaq wọn máa bẹ̀rù káwọn máa kó sínú nífàkù torí bíi kánsà ni kò sí bí sẹ́ẹ̀tì wọ́n pọ̀ tó yóò jẹ tán wọn máa wá rí lójú wọn máa bẹ lọ́hùn ìgbẹ́ ọlọ́ kọ́ra wọn pe àfáwà sàábẹ̀ kan ní Abu Darda tó bá ti sàtáyà tó báyìí yóò tún sọ Allahumma a'udhu mina nifaq wal riya was sama yóò sàdúrà pé Ọlọ́hun lẹ́yìn àtáyà rẹ̀ wọ́n máa fàdúrà sí fúnra rẹ̀ àwọn èèyàn wa lọ bá gbé malaka ya Aba Darda èyí sọ anta wa nifaq kí ni wọ́n pẹ̀lú nifaq dàpọ̀ tó le tó yan ojoojúmọ́ bó ti dá tó nù sábẹ́ òní dáa ní ank ẹfẹ̀ mi lẹ́ o bẹ́ẹ̀ mi ó ti máa ṣe nù fọwọ́ láì mo búra inna rajula la yuqallabu an dinihi fi sa'a wahida láàrin wákàtí kan ẹ̀sìn ọjà bọ́ láàrin èèyàn téèyàn onímọ̀ pé èèyàn ti sọnù nú ẹ̀sìn fàyókùlà omi nìwò wọ́n sì bí wọ́n ti bá sọ lọ́rùn èèyàn wọ́n gbẹ̀sìn lọ́rùn rẹ̀ ẹnu kọ́mẹ̀ntì ìṣẹ́jú kan ẹnu ìcontribution ìṣẹ́jú kan ẹnu ìdásí ìṣẹ́jú kan ìsọ ní di mùnáfíkì tẹ́sí ó sì bọ́ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ni ẹnu ìdákẹ́ ìṣẹ́jú kan nígbà tó bá yẹ kó sọ tó bá dákẹ́ yóò gbé ọdẹ màkàmà mùnáfíkì tí ó sì bẹ̀sìn rẹ̀ jẹ́ ló jẹ́ pé alimada Muhammad àfi ká sọ́ra fún mùnáfíkì àwọn tó ṣáájú wa lánàá bí wọ́n ti dá tó mùnáfíkì ń dẹ́rù bà wọ́n púpọ̀ wọ́n ń pe sábẹ́ kan ní ansọ́là ní ìpàdé sẹ́dá Umaru ló wá sọ anábì sẹ́dá Umaru wá bí pé kéfà àǹtà yà ansọ́là ṣé dáadáa ló wà kó tù náà fakọ́ ansọ́là ó ní sẹ́dá Abubakar ìwà dáadáa kí ló dé ó ní ìfurasí ra mi pé sẹ́ẹ̀tì di mùnáfíkì báyìí qala subhanallah ma taqul sẹ́dá Abubakar sọ pé mímọ́ ọlọ́run májẹ̀ ru aburú bí ọ̀sẹ̀lẹ̀ sí ọkọ̀ alákòtù kí ló rí ó ní nakuna inda Rasulullah sallallahu alaihi wasallam yusakiruna binari wal janna ó ní bàbá jòkó wájú ànábì tí ń ṣe wá àsì tẹ́ra wa létí àlìjánná tí ń dẹ́rù náà bà wá àtàkà ànàrà ìlà àìn yóò wá dàbí pé wọ́n gbé iná wájú wa báyìí táàrí yóò dàgbà àlìjánná ń bẹ táàrí wa idha arajna min indihi inda Rasulullah ṣùgbọ́n tá a bá ti jáde khafasna al-aswaja wal awlada tá a bá wọn ìyàwó ṣeré tá a bọ́ ọmọ ṣeré ń gbà bá délé ọyẹ ó ní yóò wá dàbí pé fanasina kathira gbogbo tó kọ́ wa àrántí rẹ̀ mọ́ qala Abubakar wallahi inna lanalaqa misla hada lẹ́bàá Abubakar wá ní wọ́n nìkan kí n ṣẹlẹ̀ sí i wallahi ọ̀pọ̀lọpọ̀ ló ti rí lọ́dọ̀ tèmi náà nù ó ní fantalaqtu ana wa Abubakar hatta dakhalna ala Rasulillah asọ́lá àti Abubakar bá ní ọ̀nà ìjà padà sọ́dọ̀ ànábì nígbà wọn dọ́dọ̀ ànábì ní kí ló dé Abubakar ó ní bẹ́ẹ̀ ni ansọ́lá ló ní òun fura pé sóhun ti di mùnáfíkì báyìí ànábì náà àtọ́gbà ọlọ́mọdé àríkòdà kí ló fa ọkẹjọ́ bó ti sọ pé bàbá wà lọ́dọ̀ rẹ̀ wá sí rẹ̀ máa sí gàgà lójú wa a máa wà jẹ́ náà bá máa wo náà báyìí àmọ́ bàbá ti délé tá a bá yàwó ṣe tá a bọ́ máa ṣe tá a tún múra sí bùkátà ayé à ń gbàgbé gbogbo ẹ̀ ànábì wa ní bẹ́ẹ̀ ni mo búra walladhi nafsi biyadihi mo búra pẹ̀lú ọba tí ó pa mí tí ó jì mí ńlá ò tadumuna ala ma takununa indi tó bá gbé bẹ́ẹ̀ tí máa wà lọ́dọ̀ mi o nígbà tí máa bá yín sọ̀rọ̀ lẹ́ bá ń bá lọ gbére wà fi dhikri tá a wà bí rántí Ọlọ́run bí bẹ́ẹ̀ mi yín tí máa ga sókè o lásán fatikumul malaika ala furushikum wallahi màláìkà máa bá yín lọ́wọ́ lérí bẹ́ẹ̀ nìyí báyìí wà fi turukikum bẹ́ẹ̀ bá lọ lójú ọ̀nà ìpẹ̀lú màláìkà lẹ́jọ́ máa rìn walakin ya ansọ́là rẹ̀ ansọ́là sa'atan wa sa'atan sa'atan wa sa'atan sa'atan wa sa'atan anábì wá wí lẹ́ẹ̀mẹ́ta pé gbogbo nǹkan lọ lásìkò ẹ máa ṣe lọ́run lásìkò rẹ̀ ẹ̀sìn tó bá jẹ́ tẹbí yín lásìkò rẹ̀ ìgbọ̀ bá ṣe bí kẹ́ ẹ ṣe bí èèyàn láàrin tọkọ àtìyàwó ẹ̀yin náà ẹ̀ ṣe eléyìí òun là nábì sọ fún wa pé ẹ lè wà bẹ́ẹ̀ tòótọ́ gbèrè tó bá rí báyìí rí ọmọ yá mi ìmáàmù Ibn al-Qayyim Jawzi ó ní tallahi laqad muli'at qulubul qawm imanan wa yaqinan ó ní ọkàn àwọn èèyàn ti kún kẹ́kẹ́ pẹ̀lú ìgbàgbọ́ àti ìdọ́lọ́mọ lódodo wa khawfun minan nifaq shadid bẹ́ẹ̀ ni wọ́n ti ń bẹ̀rù kẹ́sì àwọn ọmọ yẹ àwọn ará àjọ àwọn bàbá wa wa amruhum bidhalika thaqil ìró wọn lérí táwí ìwúwo ibi mo fẹ́ parí sínú àwọn àgbàlagbà wa lọrin lánàá wọ́n bẹ̀rù káwọn di mùnáfìkì ìyẹn ni wọ́n fi máa ń ṣe nǹkan mẹ́ta àkọ́kọ́ tí ó bá sojú wọn wọn ní dá sí ẹlẹ́ẹ̀kejì tó bá sojú wọn bó ti wò ó le tó wọ́n yìí ti ju ẹni tó ní ọ̀rọ̀ wọ́n má sọ òdodo torí pé wọn ò fẹ́ wọṣọ mùnáfìkì wọ́n sì fẹ́ torí pé ọ̀yà wọn dá sí àwọn wàá dá sí ẹlẹ́ẹ̀kẹta wọn ò ní torí pé jàǹbẹ̀ láàrin àwọn àtẹ̀yàn kí wọ́n wá fi tèyún dá sí nínà tí ó gbàdá wà ní Ọlọ́run yóò fi rídìí wá lóòótọ́ èmi pẹ̀lú alájà àmọ̀dọ́ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀rọ̀ òdodo tá a sọ ni eléyìí ló gbé lọrin dúró tí ò jẹ́ mùnáfìkì ọláyè nínú àlámọ̀rí la fi ń progress ṣùgbọ́n ọjọ́ tí mùnáfìkì ti bẹ̀rẹ̀ pàtàkì jùlọ láàrin ìgbà tá a bẹ̀rẹ̀ òṣèlú yìí tọ́rọ̀ di pé èmi náà fẹ́ jẹ́yìn èmi náà fẹ́ jẹ́yìn ọ̀rọ̀ wá di pé mùnáfìkì ni order of the day òun ni kálukú wa fi ń polú ọjà wa àwa náà lọ̀rẹ́ táyé àwa náà lọ̀rẹ́ kẹ́hìndé tá a bá wá fi mùnáfìkì tá a fẹnu ẹ̀ fi lú wa sọ́lẹ̀ kọ bí ọkọ̀
ó kù bí ara wájú ò ti ní tẹ̀wá kọjá táwọn wà á yan lọ bí tí wọ́n lọ. Àkọ́kọ́ gbogbo àgbàlagbà tó jẹ́ olóyè ọba ìlú Ìlọrin, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin elite tẹ́ ẹ jẹ́ akàwé tẹ́ ẹ lajú tọ́lọ̀ pé yín bàbàrà tíjẹ̀ mú yín rọrùn. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ sòṣèlú, èyí sì yín tó jẹ́ pé nígbà bá dáa fún yín tẹ́lẹ̀ yín tó dọ̀tá ara yín, bẹ́yìn bá wá ń jà nígbà tó dáa fún yín tán àgbákò ó ṣe gbogbo àwa tá a ní òkú nínú yín. Ẹ fẹ́ sọ òdòdó Fìràwọ́nà àti Músà tó yẹ pé nígbà tó bá sí kálukú bẹ̀rù pé ta ni á tẹ̀lé, bàbá tẹ̀lé lè tọ́ dàrin tó dò pàjúdé, àbí ta tẹ̀lé lè tọ́ dàrin tó dò tí ta ló yẹ kó parun nínú ọmọ ìlú. Bẹ́ẹ̀ sì ni bí iná bá ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ bó bá jó tán ó lè gba gbogbo òlú o. Ìdí rèé tó jẹ́ pé ẹni ọba nílùú òní fi ó tú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àgbàlagbà ẹ dìde, kó sí tó burú tí ò látòsí, kó sí tí ò ṣe bẹ̀rẹ̀ ẹni tí ò ṣe yanjú, kẹ́ ẹ wí ta sara fa sara, kẹ́ ẹ wí ti ajérò fún ajérò. Ó ní ọba dá ní ọ̀yọ́ gbogbo ìlú ìkó ònù mùnáfìkì, àmọ́ bàbá dákẹ́ tẹ́ wá fà àwọn ọmọ kéékèèké kalẹ̀ tí wọ́n máa sọ fífẹ́ inú wọn nínú rédíò nínú TV. Wọ́n bá dá ilé sáré, wọ́n bá di àdánwò bíi ìtìjọ́ kìíní àná, ẹran ti sá aláàké, ẹran ti ìgbòsà, bẹ́ẹ̀ bá tó ṣe lè náà dà bẹ́ẹ̀ ó kọ̀ lú yóò ní da nínú ìwé ìròyìn kò sì ní kárí ayé dáadáa. Aqulu qawli astaghfirullah li wa lakum. An-nifaq ìwà mùnáfìkì ní ká má lè bára ẹni sọ tó yẹ àtàtúnṣe tó yẹ káwá dúndùn pé bí n bá sọ sẹ́mi ó rí jẹ mọ́ àbí rí mu mọ́. Mùnáfìkì èèyàn ni máa ṣe bẹ́ẹ̀ o, ẹni ọba dojú ìlú rẹ̀ bolẹ̀ yóò padà sẹ́rú nílùú òlù ni. Assalamu alaikum